Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, April 13 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kẹ́pin kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́ o. Níbi iṣẹ́ àti níbikíbi ọjọ́ tòní máa dára púpọ̀, ẹ máa rí ìgbárùkù tì àwọn èèyàn tó súnmọ́ yín, pàápàá ní ààyè iṣẹ́ àwọn èèyàn máa support yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni ní inú ilé náà àbí ibikíbi tẹ́ bá wà náà, àwọn ọ̀rẹ́ àwọn alásùnmọ́ wọn á bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti wọn á dùn àdánmọ́rán dáadáa ní ọjọ́ tòní. Ó ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. Tó bá ti ń di bí ọwọ́ àṣálẹ́ tòní, ó ṣeéṣe kí àwọn èròǹgbà bí ọ̀rọ̀ iṣẹ́ yín kó fẹ́ máa wá sí yín lọ́kàn, bóyá bẹ́ẹ̀ fẹ́ plan ẹ̀ àbí bẹ́ẹ̀ fẹ́ yanjú àwọn kankan tí ó wà níwájú yín ní àsìkò yìí ní ibi iṣẹ́. Ẹni dára púpọ̀ láti fi ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Ẹ nawọ́ ọ̀fẹ́ sáwọn èèyàn káwọn náà lè nawọ́ ọ̀fẹ́ sí yín padà. Ẹ fìfẹ́ hàn sí gbogbo èèyàn pátá. Ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́. Tó bá ṣe pé èèyàn kan wà bí ọ̀rẹ́ tó ṣe pé ó ti ní kíláàsì kan tí ó ti wà láàrin yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ rí dájú pé ẹ let's go gbogbo ẹ̀. Ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kí ó rọrùn lọ́jọ́ tòní. Kẹ́ ẹ parí áwọ̀ èyíkéyìí tó wà láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ọjọ́ tòní, kí gbogbo ẹ̀ níyanjú ní ọjọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní fẹ́yìn oníràwọ̀ yìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, iṣẹ́ á lọ dáadáa níwọ̀nba bó ti ṣe yẹ kó lọ. Relationship yín náà á lọ dáadáa níwọ̀nba bó ti yẹ kó lọ. Ire owó náà ṣeéṣe kí ó wọlé fún yín lọ́jọ́ tòní. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ tí ó ṣeéṣe kí ó lágbára díẹ̀ ni. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìwà òjijì ní òwúrọ̀ ọjọ́ tòní. Ó ṣeéṣe kí èròǹgbà kan kó sọ sí yín lọ́kàn lójijì, bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín tàbí nǹkan kan ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín ní àárọ̀ kùtù ọjọ́ tòní tó ṣe pé a fẹ́ mú kí kẹfẹ́ fi ìbákan nínú ara yín. Ọjọ́ tòní ní láti kíyèsára. Ẹ ṣọ́ra fún àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra pẹ̀lú ìwà tẹ́ máa wò lójijì. Tẹ́ bá tí nǹkan bá sọ sí yín lọ́kàn lójijì, tẹ́ bá analyze ẹ̀, tẹ́ bá wò pé nǹkan yìí kì í máa ṣe ìwà yìí ó tọ́, ẹ wulẹ̀ jìnnà sí kó má bàa fàyàn pọ̀nyánrin. Bẹ́ẹ̀ sì ni láàrin ẹ̀yin àti oníbàárà yín láàárọ̀ kùtù ọjọ́ tòní, ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ́ ṣe. Ẹ má fìbínú ṣe ohunkóhun rárá lọ́jọ́ tòní, kí ẹ mú sùúrù lò. Ẹ má wà ìtàgìrì rárá ní ọjọ́ tòní, kí ẹ kíyèsára. Ọjọ́ tòní ó wá dára kí ẹ wulẹ̀ wà nílé díẹ̀ ṣáájú kẹ́ tó lọ síbi iṣẹ́, torí ọwọ́ òwúrọ̀ ọjọ́ tòní kò fi bẹ́ẹ̀ dára rẹpẹtẹ fún ọ̀rọ̀ iṣẹ́. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí, throughout ọjọ́ tòní kò ní sí wàhálà. Tí issue bá tiẹ̀ wáyé lórí ọ̀rọ̀ iṣẹ́ láàárọ̀ títí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, gbogbo ẹ̀ ti níyanjú pátápátá tí kò wà ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Ọ̀rọ̀ iṣẹ́ yín kò ṣeéṣe kí ó rí bákan lọ́wọ́ àárọ̀ ṣùgbọ́n padà dá ní ìrọ̀lẹ́. Relationship yín ó máa dára ní ìwọ̀nba bó ti ṣe yẹ kí ó dára. Nípa ọ̀rọ̀ owó náà sì rèé, ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan. Ó ṣeéṣe kí tó fẹ́ ṣẹlẹ̀ láàárọ̀ kó fẹ́ ṣàkóbá fún day yẹn. White wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Lẹ́ẹ̀kan sí aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn nǹkan tí ẹ ti ń gbèrò láti fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀ láti jọ́ mẹ́ta bí a ti ṣe sọ lánàá, ó ṣeéṣe kí ìmọ̀ yẹn kó tún lékún sí dáadáa ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìrìn àjò èyí tó ṣe é pé ẹ wò pé kó tiẹ̀ bọ́ sí, ẹ wò pé kíkiní tiẹ̀ work, àbí nǹkan tẹ́ ẹ̀ ń retí láti ilẹ̀ òkèèrè tí ẹ ń wò pé nǹkan yìí ó kí ló dé tí ò tí wọlé, kí ló dé tó wò yìí ó ti wọlé, kí ló dé tí nǹkan yìí ṣì hangi. Ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kí ó wọlé fún yín lọ́jọ́ tòní. Tí ẹ bá wà lucky, ó dára kí ẹ ṣe prayer lé lórí lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń retí nǹkan láti ilẹ̀ òkèèrè, ẹ ṣe prayer lé lórí kí ó lè wọlé fún yín ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní tí wá jẹ́ láti fi wá ìmọ̀, láti fi béèrè ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè. Ẹ̀yin tẹ́ bá wò pé bóyá ẹ submit fáìlì kan láti jọ́ mẹ́ta, ẹ lè fẹ́ ní kẹ́ tún fi pè wọ́n wò pé hello, nǹkan tá a submit yìí ṣe ti stamp ẹ̀, ṣó ti work, ṣe ká fọkàn balẹ̀. Gbogbo irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ó ṣeéṣe kí ẹ rí àǹfààní ní ọjọ́ tòní ní àwọn aspect yẹn. Kò sí wàhálà rárá ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ti yẹ kó lọ normal. Nípa ọ̀rọ̀ relationship yín náà á lọ bó ti yẹ kó lọ. Nípa ọ̀rọ̀ owó náà ó ṣeéṣe kí ire owó kí ó wọlé fún yín ní ọjọ́ tòní. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín látàrí pé intimacy ẹ̀yin àti olólùfẹ́ yín àwọnú ara dáadáa ní ọjọ́ tòní. Àwọn èròǹgbà ọkàn èyí tí ẹ̀ ń rò láti bí ijọ́ méjì mẹ́ta ó ṣeé ṣe kí ó fẹ́ bọ́ sí stage tí ẹ máa finalize ẹ̀. Àwọn nǹkan tẹ́ tí ń rò lọ́kàn yín pé báwo mo fẹ́ ṣe kínní, ọ̀nà mo fẹ́ gbé gbà, báwo mo fẹ́ ṣe táyé mi fẹ́ ní dàgbàsókè, ẹ lè finalize ẹ̀ ní ọjọ́ tòní kẹ́ mọ̀ nǹkan tí ẹ tiẹ̀ fẹ́ ṣe, kí àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé àsìkò ìsìnjàjìkò tó ṣe é pé ó dára kẹ́ tún fi yẹra yín wò. Àwọn nǹkan tẹ́ bá wọ̀ pé ìwà yìí mo fẹ́ let's go ẹ̀ bí mo ṣe ń ṣe mo ti ń stress ara mi jù, jẹ́ ń dín eléyìí kù, jẹ́ ń ṣe báyìí, jẹ́ ń fikún, jẹ́ ń yọ kù, ẹ lè ronú nípa ẹ̀ lọ́jọ́ tòní. Ìrònú yìí máa padà já sí bí ẹ ṣe ń fẹ́, á padà yọrí sí nǹkan tó lè ran ìgbésí ayé yín lọ́wọ́ ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi wà pẹ̀lú olólùfẹ́ yín, ẹ wá kíyèsára pẹ̀lú olólùfẹ́ yín náà kí kíláàsì má wáyé, kí ìṣù má wáyé, ẹ fi mọ̀ ṣe ọ̀kan kí ó má bàa sí wàhálà, kí ó má bàa sí ìdààmú. Ọjọ́ tòní iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ normal, relationship yín náà á lọ bó ṣe yẹ kí ó lọ, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ owó náà ṣeéṣe kí ire owó kí ó wọlé fún ẹ̀yin náà ní ọjọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Aago 2:10 ní ọ̀sán sí aago 3:10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ó lè rí bákan bákan láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Issue clash ó lè fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín pàápàá ní ọwọ́ òwúrọ̀ kùtù ọjọ́ tòní tí ẹ bá jí, tàbí ní àṣálẹ́ ókànlá ọjọ́ tòní kí ẹ ti ní kankan tẹ́lẹ̀ tí ẹ ti ń fẹ́ bá wọn sọ kó ṣe pé ọwọ́ òwúrọ̀ yìí ni ẹ fẹ́ jọ yanjú rẹ̀. Gbogbo nǹkan yẹn rí dájú kẹ́ kíyèsára, ẹ má jẹ́ kí clash ẹ má jẹ́ kí ó lágbára ju bó ṣe yẹ lọ kí wọ́n bá ṣàkóbá fún relationship yín. Ẹ mú sùúrù, ẹ má fàyè gba misunderstanding rẹpẹtẹ láàrin èèyàn tó lólùfẹ́ yín rárá. Bẹ́ẹ̀ sì tún ní lọ́jọ́ tòní àárín èèyàn àti family tàbí ní inú ilé ó ṣeéṣe kí ẹ jí kẹ́ má fìdí dáadáa, kí ìṣẹ̀lẹ̀ òjijì kan ṣẹlẹ̀ nínú ilé yín gangan tó lè fẹ́ bí ìpayà tàbí kó lè fẹ́ bí stress bí ẹ̀ fún yín ní àárọ̀ ọjọ́ tòní. Ẹ ṣe prayer lélẹ́yìí lórí bí ẹ ṣe ń wo fídíò yìí pé ìṣẹ̀lẹ̀ burúkú àbí ìṣẹ̀lẹ̀ òjijì tá ṣẹlẹ̀ tá mú payà wá tá mú kí yanpanyanrin ṣẹlẹ̀ kí ó má ṣe wáyé ní àṣẹ Ọlọ́run bá láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n gbogbo nǹkan kíkan tí ó bá wù kó ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ tòní títí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ tí dé yín máa balance padà, tí ẹ máa wà ní ipò tó dáa pẹ̀lú olólùfẹ́ yín padà, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Lénìí ó dára kí ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ fọgbọ́n ṣe, kí gbogbo ẹ lè balance. Iṣẹ́ yín ó ṣeéṣe kí ó rí bákan kó fẹ́ fìyẹ̀ bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ó lè fẹ́ affect iṣẹ́ díẹ̀. Relationship náà ó lè fẹ́ rí bákan díẹ̀. Nípa ọ̀rọ̀ owó náà, ire owó náà lè fẹ́ rí bákan. Light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ohun tí màá wá fi kún fún yín ni wípé tí ènì bá rí bákan kí ẹ mọ̀ pé ọ̀la máa tún dára, á tún sunwọ̀n ju èní lọ. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ni ọjọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe é pé ẹ máa fẹ́ máa ṣàwọn àtúnṣe kan, ẹ máa fẹ́ máa ṣàwọn àtúntò kan. Stress lè wá fẹ́ pọ̀ fún díẹ̀ fún yín lọ́jọ́ tòní. Stress lè fẹ́ pọ̀, àwọn kankan lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tá fẹ́ bí kí ẹ fẹ́ dára yín láàmú díẹ̀ níwọ̀nba. Kì í ṣèṣẹ̀lẹ̀ burúkú bí àwọn iṣẹ́, ó lè jẹ́ iṣẹ́ ilé, ó lè jẹ́ níbi iṣẹ́ kí ẹ fẹ́ máa gbé gbá, kẹ fẹ́ máa gbáwo, kẹ fẹ́ máa gbé kòkò bàbà ṣàsùn. Èyí sì lè jẹ́ kí ó fẹ́ rẹ̀yìn tẹ́, á tètè máa fẹ́ rẹ̀yìn díẹ̀ ní ọjọ́ tòní. Tẹ́ bá tiẹ̀ fiṣẹ́ kékeré gan, ẹ tètè máa fìlẹ̀ lára bákan. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pẹ́ ní láti ṣe nǹkan ní ìwọ̀ntí. Ẹ má kó irin méjì pọnà lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ má rush ara yín jù níbi iṣẹ́ kó má bàa affect ìlera ara yín. Ẹ rí dájú pé ẹ stress ní ìwọ̀nba nítorí ti ìlera ara. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wá ní nǹkan tó ṣe kókó fún yín láti mójútó, ẹ mójútó kí ẹ fálẹ̀ mọ́ dáadáa. Èyí dára púpọ̀ ní àyè iṣẹ́ gan. Tẹ́ bá ní nǹkan tó ṣe kókó fún yín láti fálẹ̀ mọ́, ẹ fálẹ̀ mọ́ dáadáa kí iṣẹ́ lè lọ dáadáa. Lórí ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà rárá lọ́jọ́ tòní, iṣẹ́ lọ dáadáa. Relationship yín náà kò sí wàhálà, á wà normal bó ṣe yẹ kó lọ. Nípa ọ̀rọ̀ owó náà ó ṣeéṣe kí owó wọlé fún yín lénìí lẹ́yìn tí ẹ bá tẹpá mọ́ iṣẹ́ dáadáa. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:15 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní ọjọ́ tí ó tayọ ní ọjọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tòní bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára. Níbi iṣẹ́ wọn máa dá yín mọ̀ yàtọ̀, ẹ máa tayọ yàtọ̀ níbi iṣẹ́. Ó ṣeéṣe kó ṣe pé àwọn kan tí ẹ ti ń fẹ́ yanjú ní àyè iṣẹ́ látijọ́ mẹ́ta kí ó rọrùn fún yín láti yanjú ní ọjọ́ tòní pẹ̀lú ọpọlọ pípé àti creativity tí Ọlọ́run bá gbélé yín lọ́wọ́. Ọkàn yín báyìí á gbalẹ̀ fún ìdùnnú. Bẹ́ẹ̀ sì ni gbogbo kíkan tí ẹ bá ń ṣe ó dára kí ẹ wà ní ìdùnnú nígbà tí ẹ bá ń ṣe lọ́wọ́. Bóyá kẹ́ máa ṣiṣẹ́ lọ́wọ́, kẹ́ máa gbọ́ orin, èyí máa jíǹjà yín, á jẹ́ kí iṣẹ́ yín kí ó lọ dáadáa.
ẹ máa rí nǹkan ọ̀dùnnú ní ọjọ́ tòní. Ẹ á predict rẹ̀ lánàá pé máa rí nǹkan ọ̀dùnnú. Ẹ̀yin tó bá ṣe pé bóyá àná wá fòyín dá, dandan ni kí ẹ rí nǹkan ọ̀dùnnú ní ọjọ́ tòní ní àṣẹ Ọlọ́run Ọba. Ọjọ́ tòní ní àyè iṣẹ́ yín kò ní sí wàhálà, kò ní sí dààmú rárá. Ìbáṣepọ̀ yín àti ọ̀gá àtàwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ àwọnú ara dáadáa. Tó bá lára yín gan kò ní pẹ́ tó máa fi di ọ̀rẹ́ yín, torí ẹ̀yin lẹ máa tayọ jù ní àyè iṣẹ́ ní ọjọ́ tòní. Ẹ má wàá pa nǹkan mọ́ra yín lára, ẹ má pa creativity yín mọ́ra yín lára. Nǹkan tó bá ń gbẹ́nu yín pé jẹ́ ń ṣe báyìí, jẹ́ ń ṣiṣẹ́ báyìí, ẹ wulẹ̀ lò ó. Á jẹ́ kí nǹkan tí ẹ̀ ń ṣe lásìkò yìí kí ó rọrùn, kí ó ní ìyànjú dáadáa tí àwọn èèyàn sì máa gbà tiẹ̀. Ó ṣeé ṣe káwọn èèyàn gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ rí rìwọ́ọ̀dù dáadáa ní àyè iṣẹ́ tí ẹ bá wà ní ọjọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà wá dánmọ́rán, á wọnú ara dáadáa. Ìbáṣepọ̀ yín àti àwọn ọmọ yín, àwọn tí ẹ jọ ń gbé papọ̀, á wọnú ara dáadáa. Èní ẹ̀ wá gbọ́dọ̀ ṣe yanga, ẹ gbọ́dọ̀ gbéraga rárá, kó má ní tiyín pọ̀ jù, kó má bàa tún bí ọ̀tá. Nípa ọ̀rọ̀ owó kò sí problem, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:20 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní, ọjọ́ tí ó fẹ́ rí bákan ni ó jẹ́ fún yín o. Látàrí pé nínú ilé yín gangan àti ní pẹ̀lúpẹ̀lú láwọn èèyàn tó lólùfẹ́ yín, issue lè wáyé lójijì lówùúrọ̀ ọjọ́ tòní tẹ́ bá jí. Inú yín lè má dùn sí olólùfẹ́ yín tàbí kí inú olólùfẹ́ yín má dùn sí yín. Ìkanra lè fẹ́ wáyé, aáwọ̀ lè fẹ́ wáyé, àìgbọ́ra-ẹni-yé lè fẹ́ wáyé. Èyí lè jẹ́ kí ìṣẹ̀lẹ̀ òjijì kí ó ṣẹlẹ̀ ní inú ilé. Ìjà òjijì lè wáyé nínú ilé. Ẹ lè feel imbalance. Ẹ̀yin tẹ́ ń dágbé gan tẹ́ bá jí láàárọ̀ yìí, bí ìgbà para yín ò yá gágá, bí ìgbà pé ẹ̀ tí ẹ̀ mọ bóyá ń ṣe yín rárá ni ó máa rí. Tàbí kí olólùfẹ́ yín tó wà nílé òkèèrè kí wọ́n hùwà òjijì kan tí á fẹ́ bí yín nínú púpọ̀. Ọjọ́ tòní ẹ ní láti kíyèsára, ẹ ní láti mú sùúrù lò, kí ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ fọgbọ́n ṣe. Ọgbọ́n inú tọ́lọ́run bá fún yín, ẹ lò ó. Ẹ má rí èròǹgbà tí ó tọ́ síra yín, ẹ má rí èròǹgbà tí ó tọ́ sí olólùfẹ́ yín. Ẹ lo làákàyè kíkún àtọpọlọ pípé tọ́lọ́run fún yín láti jẹ́ kọjọ́ tòní kí ó lọ dáadáa. Ẹ bá ti ṣẹ́gun èyí, àlàáfíà àti ìrọ̀rùn máa padà gbalẹ̀ ní àyíká lẹ́yìn ní ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ èyí tó fẹ́ ṣẹlẹ̀ yìí, ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún iṣẹ́ díẹ̀, ṣùgbọ́n iṣẹ́ máa lọ dáadáa ní ìwọ̀nba tí ẹ bá lè falẹ̀ mọ́ṣẹ́, tí ẹ lè balance ọ̀rọ̀ ilé àti ọ̀rọ̀ iṣẹ́, tí ẹ gbé èròǹgbà tó ń ṣẹlẹ̀ nínú ilé, tí ẹ gbé sọ́kàn lọ bí iṣẹ́, tí ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ náà kó àfẹ́ títí ilé, eléyìí máa jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó náà, ó ṣeé ṣe kí ẹ rí owó gbámú tí ẹ bá lè tẹ̀lé àlàkalẹ̀ yìí. Nípa relationship yín, ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan ní ọjọ́ tòní. Ọgbọ́n orí báyìí lẹ máa lò. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní, ọjọ́ tó tayọ ló wá jẹ́ fún yín o. Ọ̀rọ̀ kan wà tẹ̀yin àtèèyàn ti jọ ní láti jọ́ mẹ́ta, àbí nǹkan kan tí ẹ ti jọ ń wò pé ẹ jẹ́ ká kàn kúlù kínní, ẹ jẹ́ ká mójútó kínní kí ó lè rọrùn. Ó ṣeé ṣe kí ẹ ráyè mójútó lọ́jọ́ tòní, tàbí kí ẹ fix proper date lọ́jọ́ tòní, kí ẹ finalize lórí nǹkan tí ẹ fẹ́ sọ pẹ̀lú èèyàn ní ọjọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tí ó dára púpọ̀ fẹ́yìn tí ẹ̀ ń lò ràwọ̀ yìí láàrin èèyàn àti àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Gbogbo nǹkan á lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà ó máa wọlé fún yín ní ọjọ́ tòní. Ṣùgbọ́n ẹ wá ṣọ́ra ṣe, ẹ má rojọ́ ju bó ṣe yẹ lọ, ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín rárá. Tó bá pè yín kí ẹ wá dá sọ̀rọ̀ gan, ẹ má sọ ju bí ó ti ṣe yẹ lọ. Kẹfẹ̀lẹ̀ ṣe, kí ẹ fọgbọ́n ṣe, kí wọ́n má rú gbogbo ẹ̀dà lẹ́yìn lórí pé lágbájá òun ló fà á. Àtijọ́ mẹ́ta tẹ bá ti ní nǹkan tẹ fẹ́ sọ pẹ̀lú èèyàn tí ẹ wò pé mò ń wọjọ́ tí màá ṣì padà sọ fún, ẹni dára láti fi yanjú rẹ̀ pátápátá kó kú òǹlẹ̀. Tí àwọ̀ bá wà láàrin èèyàn àti ẹni tó jẹ́ àbúrò àbí ẹ̀gbọ́n yín, ẹni dára láti fi yanjú gbogbo ẹ̀ pátápátá kí ohun tó ń rùn lẹ̀ kí ó tán, kí ẹ fọ ọkàn yín mọ́ pátápátá. Ọjọ́ tòní kò sí wàhálà rárá. Láì tí ẹ lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12:15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́ o. Ó ṣeé ṣe kí àwọn nǹkan tí ó wà lọ́rùn yín bí gbèsè kọ̀ọ̀kan kí ẹ mọ̀nà àbáyọ tẹ́ máa gbé gbà láti rí àwọn gbèsè yẹn san. Kẹ́ tí ó gbọ́ ìròyìn kan àbí nǹkan tí á jẹ́ kí nǹkan yẹn tún rọrùn fún yín láti ṣeé ṣe. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ ní láti fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Iṣẹ́ lóògùn iṣẹ́ o. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ ní láti fálẹ̀ mọ́ṣẹ́. Ẹ fálẹ̀ mọ́ṣẹ́ kẹ́dẹ̀ àǹfààní àtòrè gbámú. Monday lọ́jọ́ tòní jẹ́, tẹ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sí, ẹ ṣì máa rí ṣe sí dáadáa ní ọjọ́ tòní. Nǹkan pọ̀ lọ́rùn yín tẹ fẹ́ fowó ṣe, gbèsè wà ńlẹ̀ tẹ fẹ́ san. Àwọn nǹkan pọ̀ rẹpẹtẹ tí ẹ ń wò pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbégbà tó ṣe é pé owó yìí náà ló fẹ́ ràn yín lọ́wọ́. Ẹ wá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí kẹ́lẹ̀ àǹfààní àtòrè gbámú. Ẹ ó ṣeé ṣe káwọn èròǹgbà tó wà lọ́kàn yín kọ̀ọ̀kan lórí ohun tẹ fẹ́ fowó ṣe kí gbogbo ẹ̀ kí ó padà fẹ́ ní ìyanjú, kọ́kàn yín fẹ́ balẹ̀ lórí rẹ̀
ní ọjọ́ tòní. Kò sí wàhálà rárá láàyè iṣẹ́ lọ́jọ́ tòní tẹ́ bá sì lè falẹ̀ mọ́ṣẹ́. Relationship yín náà á lọ bó ṣe yẹ kó lọ normal. Ẹ má jẹ́ má fàfàfà pẹ̀lú olólùfẹ́ yín rárá nípa ọ̀rọ̀ owó náà. Ìṣeṣe kí owó wọlé fún yín dáadáa. Tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ẹ máa rí owó gbámú dáadáa. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán dí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ fún yín o. Kódà ẹ lè ṣeéṣe kí orí fẹ́ fọ́ yín tàbí kí ẹ fẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan lásìkò yìí lórí pé ẹ̀ ń wọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín báyẹn ṣe fẹ́ dára bóyá fẹ́ rọrùn bóyá fẹ́ ní ìtẹ̀síwájú ó ṣeéṣe kí family problem tàbí problem kan ní inú ilé yín kí ó fẹ́ ta yín jí láàárọ̀ yìí kó fẹ́ bí kí ẹ fẹ́ máa rò pé kí ló ń ṣẹlẹ̀ issue lè wáyé ní inú ilé yín ní òjijì tó ṣe pé ẹ̀rọ kan rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeéṣe kó jẹ́ èèyàn àtẹni tí ẹjọ́ ń gbélé ó ṣeéṣe kó jẹ́ family kan ló máa dédé hùwà tí ò kulẹ̀ tẹ́yìn lọ́rùn ìwàkiwà tẹnikẹ́ni bá wù láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní sùúrù báyìí ni kí ẹ múlò torí ẹ̀yin fúnra lára yín ìràwọ̀ tí ó máa ń ta gìrì sí nǹkan lẹ́jẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ó ṣeéṣe kí ẹ fẹ́ hùwà lójijì ẹ má hùwà lójijì rárá ẹ mú sùúrù lò kí ẹ mọ́kàn balẹ̀ nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ kò sí bó ṣe ṣe ọkàn yín kò sí bí ó ṣe rí ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ mú omi tútù kí ẹ wẹ nìyẹn níran kí ẹ wulẹ̀ fì á lé Ọlọ́run ọba lọ́wọ́ tàbí kí ẹ lọ gbọ́n lọ pípé àtọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín kí ẹ fi mójútó àwọ̀káwọ̀ tó bá ṣẹlẹ̀ ní àyíká lẹ́yìn lọ́jọ́ tòní ìṣẹ̀lẹ̀ èyíkéyìí tó bá fẹ́ ṣẹlẹ̀ nínú ilé yín ẹ ṣe prayer dáadáa bẹ́ẹ̀ ṣe ń wo fídíò lórí pé kí ìṣẹ̀lẹ̀ èyíkéyìí ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ òjijì tí á mú kí ọkàn yín pòrúurú tá mú kí inú yín bàjẹ́ kó má ṣe ṣẹlẹ̀ rárá ní òwúrọ̀ ọjọ́ tòní rárá o ẹ rí dájú pé ẹ ṣe prayer yìí ọjọ́ tòní á wá padà lọ dáadáa àyíká lẹ́yìn á padà gbalẹ̀ fún ìrọ̀rùn ẹ̀yin gan fúnra yín ọkàn yín máa padà balẹ̀ gbogbo challenges èyíkéyìí tó bá wáyé láàárọ̀ yìí á padà rọlẹ̀ kí ìrọ̀lẹ́ tó lẹ́ rárá nípa ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ dáadáa tí ẹ bá ti gbé ọ̀rọ̀ ilé tí ẹ lọ fi ṣàkóbá iṣẹ́ ní ibi iṣẹ́ nípa ọ̀rọ̀ relationship yín náà ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan torí àwọn kan tí ó ṣeéṣe kí ó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ owó náà ó ṣeéṣe kí ẹ ríre gbámú tí ẹ bá ti lè balance ara yín dáadáa kò ní sí wàhálà kò ní sí ìdààmú pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ṣáájú kí n tó mẹ́nu bà Pisces ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń lọ sórí YouTube wa ẹ dákun dábọ̀ ẹ ràn wá lọ́wọ́ láti lọ subscribe sí YouTube nǹkan tẹ́ ń wò bí náà lẹ́ẹ̀ máa wò ní YouTube ẹ ṣàánú wa káwa náà kí a rí jájẹ ní orí YouTube yìí kí subscribe wa kó lékún ẹ follow ẹ subscribe kẹ́ tó bá wa pín fáwọn ènìyàn tẹ́ bá nífẹ̀ẹ́ sí ohun tí à ń ṣe yìí ẹ sì bá wa share fídíò yìí kẹ́ share kó jẹ́ wúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn bákan náà sì ké PDF lucky color lucky hour percentage ọ̀rọ̀ iṣẹ́ wa lójoojúmọ́ relationship wa bóyá fẹ́ lọ lójoojúmọ́ owó bóyá fẹ́ wọlé lójoojúmọ́ PDF ẹ ti wà ńlẹ̀ fún títà odidi ọ̀sẹ̀ kan òun ni ó wà nínú PDF náà from Sunday to Saturday ni ó wà nínú ẹ̀ fẹ́yìn tí ẹ bá nífẹ̀ẹ́ sí 2,100 naira náà ni à ń tà fẹ́yìn tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ lè kàn sí wa tẹ́fẹ́ tètè máa ní kọ́lọ̀ aṣọ tẹ́fẹ́ máa wọ̀ lójoojúmọ́ lọ́wọ́ ẹ lè kàn sí wa ní WhatsApp á sọ WhatsApp number lẹ́yìn tí a bá mẹ́nu bà ọ̀rọ̀ Pisces tí a fẹ́ sọ yìí nípa ẹ̀yin tẹ́ ń lò ra wọ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tó gbẹgẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín látàrí pé ẹ kọ́kọ́ wọ aṣọ funfun náà kí ọjọ́ tòní kó lè dára kó lè sùn ẹ rí dájú pé ẹ tún jẹ́ aládùúrà lọ́jọ́ tòní ẹ má ṣe fi àdúrà ṣe rárá lọ́jọ́ tòní o ó ṣeéṣe kí ẹ fẹ́ máa fìlì bákan ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ fẹ́ lálàá èyí tí òun lẹ̀ jọra wọn rárá lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ọjọ́ tòní kí ó fẹ́ rí bákan fún yín spiritually ẹ take care ara yín dáadáa bẹ́ẹ̀ sì ni má rí èròǹgbà tí ó tọ́ rárá ẹ nínú mímọ́ sí ọmọlàkejì ní ọjọ́ tòní kọjọ́ tòní kó lè lọ sòsé kó lè lọ dáadáa bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ wà múdì bákan ẹ lè fẹ́ ní mood swing ara yín lè má fẹ́ yá gágá ó lè ṣe yín bí kẹ́ dá wà gbogbo nǹkan wọ̀nyí ọjọ́ tòní nìkan ló fẹ́ ṣẹlẹ̀ kò tún ní ṣẹlẹ̀ ní ọ̀la ẹ rí dájú pé ẹ súnmọ́ ẹlẹ́dàá yín dáadáa ẹgbẹ́ ẹlẹ́dàá yín mú kẹ́ ṣe prayer dáadáa lórí ohun tí ẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní kò sí wàhálà rárá ní ọjọ́ tòní tí ẹ bá ti lè tẹ̀lé àwọn àlàkalẹ̀ yìí èrè owó ṣeéṣe kó fẹ́ rí bákan tó ara yín lè má yá gágá láti ṣiṣẹ́ dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ náà ṣeéṣe kó fẹ́ rí bákan ṣùgbọ́n tẹ́ bá try láti falẹ̀ mọ̀ṣẹ́ ṣeéṣe kíṣẹ́ lọ dáadáa relationship yín náà ṣeéṣe kó fẹ́ rí bákan torí múdù yín àdàbí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà bí kẹ́ má báyàn rẹpẹtẹ ṣe ló máa rí ní ọjọ́ tòní ẹ̀ sì jìnnà síbi tí ariwo bá pọ̀ sí ní ọjọ́ tòní white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá èyí tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ní tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161
kí gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.